Akílẹ̀ akí gbogbo ajúnilọ́ tí bẹ lórí ìkànnì. Tí àwọn èèyàn bá wo write off mi, wọ́n á ní kí ló dé tí mò ń béèrè pé nígbà wo ni ogun ìpànìyàn máa tán. Wọ́n á ní ṣé mo tún ń tan àwọn èèyàn ni. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀. Àlàyé ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni bí adé ṣe máa bí wọ́n náà nìyẹn. Ta láṣẹ náà, ta ló kó bá wa? Lọ́jọ́ wo ni ogun ìpànìyàn fẹ́ dẹ́kun nílẹ̀ Nàìjíríà? Ọjọ́ wo ló fẹ́ dẹ́kun nílẹ̀ Yorùbá? Ọjọ́ wo la fẹ́ bọ́ nínú ogun? Ọjọ́ wo la fẹ́ bọ́ lọ́wọ́ ìtàjẹ̀sílẹ̀? Ta láṣẹ? Ta ló kó bá wa? Níbo la dé? Níbo là ń lọ? Níbo ni a dé? Níbo là ń lọ? Àwa ọmọ káàárọ̀ oòjíire. Iná ti jó lórí kókó. Ẹ bá mi gbọ́wọ́lé share button gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ nífẹ̀ẹ́ ìran yín. Tí ìfẹ́ ìran yín tó ń jọba lọ́kàn yín. Ẹ bá mi gbọ́wọ́lé share button. Mo bẹ̀ yín ni, mo rọ̀ yín ní ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sí. Ẹ ní lùgbàdì ogun ajínigbé o. Wọ́n ní jí yín gbé, bẹ́ẹ̀ ni wọ́n ní jí ẹbí yín gbé. Torí pé ẹni tó bá kàn, òun ló mọ̀ o. Ẹni tó bá kàn, òun ló mọ̀. Dùgbẹ̀dùgbẹ̀ tó dẹ̀ ń mì lókè yìí, ta ló ti mọ ibi tó máa wó sí? Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ìbéèrè tí mo fẹ́ bi yín ni wípé kí ló wà ní ìdí àṣírí ìjọba Nàìjíríà gan-an tí ẹ sì fi dákẹ́ by this time tẹ́ sì fi ń wò tí ó ti sí action kankan? Gumi rìn lẹ́rìn ìlú bó ṣe wù ú. Gumi ó ń rìn lẹ́rìn ìlú bó ṣe wù ú. Ilẹ̀ Yorùbá wá wà nínú ìpayé keke. Ǹjẹ́ bí ẹ ṣe fẹ́ máa fi ilẹ̀ Yorùbá gbá ọ̀rọ̀ politics lọ ní, tàbí ẹ sì ní ambition láti rescue wa? This is the right time láti mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ 2027 ní tó kàn. Kì í ṣọ̀rọ̀ 2027 ló kàn. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú lẹ pera yín. Mo ti máa ń sọ lọ́pọ̀ ìgbà wípé tí President of Federal Republic of Nigeria tí wọ́n bá kọ̀ láti gba Yorùbá kalẹ̀ lásìkò yìí, ẹ má bínú sí wa. Hello? Afa? Hello? Gẹ́gẹ́ bí a ti ń bá lọ, agbára tí ń bẹ gbogbo wa la mọ̀
ìtumọ̀ agbára tó ń bẹ lọ́wọ́ yín, ẹ bá mi gbọ́ lé share button. Bí ẹ ti ń gbọ́ lé share button náà, ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ àwọn tó nílẹ̀, àṣẹ gùn. Ẹ má bínú sí mi, mo ní patient ní hospital ní sóhun lóhun, wọ́n pè mí láti ibẹ̀ ni. Bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń ká mi lára sí, kódà ó jẹ́ nǹkan tó ta mí lára, torí pé hospital mi ń wà lálẹ́ àná, gbogbo alẹ́ àná tí ò tẹ̀ jẹ́ kí n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ọwọ́ ìdájí mo ṣẹ̀ rí bó ṣe ń lọ, wípé àwọn ará ibi tuntun gbèsè wọn dé. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, France tí gbogbo yín gbẹ́kẹ̀lé pé ẹ fẹ́ sá lọ, ẹ lè ṣe gómìnà ń bẹ̀ o, ẹ lè di gómìnà ń bẹ̀, nítorí pé wọ́n ti mọ̀ yín, wọ́n ti mọ̀ ṣe yín wípé jẹgúdújẹrá ni yín, ẹ lè di gómìnà ń bẹ̀ o. Amẹ́ríkà, London tí gbogbo yín fẹ́ sá lọ tí ẹ gbẹ́kẹ̀lé, ẹ lè di gómìnà ń bẹ̀, ẹ lè di sẹ́nítọ̀ ń bẹ̀ o. Ohun tí ẹ máa ṣe nínú ìlú yín àṣẹ ọmọ onílùú, ṣé ẹ rántí pé ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́wọ́n Amẹ́ríkà ibi tí gbogbo yín fẹ́ sá lọ, nítorí pé ẹ̀kọ́ ti fojú mú mi wọ̀n wípé gbogbo yín fẹ́ sá lọ ni, kò sí plan míì tẹ́ ní. Ibi tó ti wọ̀n gan ni pé gbogbo yín lè ra private jet. Ó wá kan ẹ̀yin pásítọ̀ àwí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 . Sunday Ìgbòho nìṣòro yín, òun ni pọ́blẹ́mù yín. Ìgbòho fẹ́ kógun jàlú. Kí lẹ ti rí ṣe sí ọ̀rọ̀ báńdíìtì tó ń fọwọ́ ìfẹ́ tó fi ń bá yín lò báyìí? Kí lẹ ti rí ṣe sí? Ẹbí Ìgbòho lẹ pè ní terrorist. Ìgbòho ń dàlúrú, ẹni Ìgbòho ò lọ school. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi ń gbà yẹn wọ́n á sọ̀rọ̀ nígbà kan sẹ́yìn, màá kọ̀ dákẹ́bẹ̀lẹ̀, màá kọ̀ wò ó pé ọ̀rọ̀ ẹ má dẹ̀ máa tó yé yín o. Yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yín yóò máa lẹ́yìn àjàntí èlé. Yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yín yóò máa lẹ́yìn àjàntí èlé. Ẹ jọ̀ọ́, ṣé Ìgbòho wà nù Nàìjíríà báyìí? Débi tí ìpòrúurú ọkàn táti wá máa bá Ìgbòho. How market àwa ọmọ Yorùbá tí Ìgbòho jẹ́ ọ̀tá wa. Ẹ jọ̀ọ́, how market Ìgbòho lọ̀tá ti yín. Níbo la bá yé wa dé? A sọ fún yín gbà yẹn, ẹ já sowọ́ papọ̀. Ọ̀rọ̀ tó ń bọ̀ yìí, ó máa tabára ilé àtabára oko. How market ẹ̀yin imam, how market. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá, live streaming tí ṣọ́ọ̀ṣì yẹn ń ṣe lọ́wọ́ ló mà jẹ́ ká mọ̀. Nítorí pé ẹni tí à ń bá sọ̀rọ̀ lábẹ́ aṣọ ní Kwara, ó ń sọ fún wa èlọ́ọ̀tì tí kò sí mídíà kankan tó ń gbé, tí àwọn kì í rí lórí news kankan. Gbogbo yín dìde báyìí ń post fídíò òun, ẹ̀ ń sọ̀rọ̀, ẹ̀ ń comment. Eléyìí tí ẹ rí nǹkan ṣe bí torí pé wọ́n ń ṣe live streaming níbẹ̀ lánàá ló jẹ́ kẹ́ mọ̀. Ṣèbí torí ẹ̀ lẹ ṣe mọ̀. Àìṣe bẹ́ẹ̀, ṣèbí ṣe náà lọ́kàn tó máa sọ lọ. Wọ́n á ní wọ́n kidnap àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì. But àwọn èèyàn ò ní mọ bó ṣe fátà ètò. Pásọ̀ tí wọ́n gbé, wòlíì kan tí wọ́n gbé ní Kogi State àti ìyàwó ẹ̀, níbo lẹ́yìn ti rí ìgbà tí wọ́n gbé? Àárí.
àfi bọ́ ṣe déédéé ń demand àwọn tó túmọ̀ sí pé àwọn tó bá wà ní environment ibẹ̀ là á máa mọ̀ àfi bí a ṣe gbọ́ pé àwọn bandit ń demand fún I thought is not 20 million naira fún ransom. Bàbá Bọ́lá Ahmed Tinubu kí ni nǹkan tó wà lẹ́yìn Nàìjíríà gan, kí ló wà nínú Aso Rock ń bẹ̀ yẹn tí wọ́n ti sọ wípé ẹ gbọ́dọ̀ sọ jáde fún ọmọ Yorùbá? Because bí ó ṣe ń wá sọ́kàn tèmi mi ò really sure pé ìfẹ́ ẹnu yín lẹ̀ ń ṣe. Ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má sọ pé kí ló dé tí mò ń fẹ́ máa ṣáìdì bàbá yìí. Ẹ má bínú, ẹ jẹ́ ká tún fojú inú mi wò. Ṣé mi ń sure pé ìfẹ́ inú bàbá yìí, mi ń sure pé ìfẹ́ inú bàbá Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń ṣe l'Aso Rock yẹn, mi ń sure. Because báwo ni Gumi ṣe lè ní àṣẹ ju president lọ? Ẹja bira wa léèrè, who is Gumi gan? Who is Gumi? The agent of bandits, the agent of terrorists in Nigeria. Who is him? Ẹja bira wa léèrè, who is Gumi tó fi máa ní àṣẹ ju president of Federal Republic of Nigeria lọ? Something fishy. Ẹ má bínú sẹ́, ẹ má bínú. Ẹ já fojú inú wò. Ṣé ìfẹ́ inú Bọ́lá Ahmed Tinubu bàbá wa, ṣé ìfẹ́ inú wọn ló ń ṣe lọ́wọ́? Ṣé ó dìgbà tí wọ́n bá pa ọmọ Yorùbá tán? Wàhálà ti wà. Ṣé ó dìgbà tó bá pa ọmọ Yorùbá tán? Onírìṣà kábíyèsí kẹpẹ́ o. Bàbá, gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí ètò ní ìjẹta, mo ní kábíyèsí, mo ní ẹ ṣe àdéhùn fún gbogbo ọmọ Yorùbá. Mo ní ṣùgbọ́n ó ti wá ń pẹ́ jù. Bàbá, ẹ má wo kinní níran nítorí pé a mọ ibi tó máa kàn. Tí wọ́n bá lọ ṣe kẹ̀rẹ̀ tí wọ́n wọ Ilé Ifẹ̀ lénìí, mi ò ro aburú sí Ilé Ifẹ̀, ṣùgbọ́n bí a bá ṣe ń ro dáadáa a tún máa fi àìdá díẹ̀díẹ̀ àfi tún máa fi join. Tí wọ́n bá wọ Ilé Ifẹ̀ lénìí, kí ni ètò tí ẹ ti ṣe tó máa save Ilé Ifẹ̀? Okay, ká wá gbébi lé, kì í ṣe Ilé Ifẹ̀ nìkan kọ́ ni Yorùbá, ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ètò ààbò wo ló ti wà ńlẹ̀? Mò ń pariwo fún gbogbo yín, ẹ jẹ́ ká lọ ra drone sínú àwọn inú igbó wa. Action wo ló ti jáde? Ìgbésẹ̀ wo lẹ ti gbé? Ọjọ́ Monday tó kọjá ni mo ti ń pariwo ọ̀rọ̀ drone yìí nígbà tí mo dé Ìbàdàn expressway. Ọjọ́ kejì, the second day, ni àwọn bandit bẹ̀rẹ̀ operation wọn padà ní same place tí mo ti sọ̀rọ̀ wípé ibi báyìí o, I need the drone ń bí o. The following day ni wọ́n bẹ̀rẹ̀ operation bẹ́ẹ̀. Ta la fẹ́ ròyìn lè fún? Ta la fẹ́ ròyìn lè fún? Ṣé Amẹ́ríkà náà là á lọ máa ròyìn fún gbogbo ìgbà? Ká máa rojọ́ ìkà fún ìkà, àbí? Mo sọ last time, mo ní ọ̀wọ́n Gumi.
ẹ́jẹ̀ǹtì àwọn ará ibi báyìí lásán ni wọ́n. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí, ẹ bá mi gbọ́wọ́ lé share button. Ogun ìpànìyàn nílẹ̀ Yorùbá, ogun ìpànìyàn nílẹ̀ Yorùbá. Ìkòríta tó dé, a lè padà dákẹ́ ká máa wò ó. A lè dákẹ́ ká máa wò ó. Ó ti kọjá nǹkan tí àwa ń lérò. Ó ti kọjá nǹkan tí à ń rò. Professor Adébánjí Akíntóyè, bàbá pariwo títí. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá pariwo títí. Ṣùgbọ́n kàkà kí gbogbo wa ká sowọ́ papọ̀, olóyè Adéyẹmọ la rí gẹ́gẹ́ bí ọ̀tá. Hey. Olóyè Adéyẹmọ, ibo ni olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ibo ló gbàjẹ́ ọ̀tá wa? Kódà ẹlòmíì tún ẹ̀ sọ, wọn ó ti lọ compromise. Mo fi títóbi Ọlọ́run mo fi ṣẹ̀rí tí Ìgbòho Òòṣà tí bàbá yẹn tó bá yẹ kó ti compromise ní gan kò dìgbà tán bá tẹ̀ sọ fún yín ẹ ti mọ̀. Tó bá tẹ̀ jẹ́ pé ó ti compromise á ti wà nù yọ̀tọ̀ mi. Ṣùgbọ́n nítorí pé bàbá yẹn mọ̀ nǹkan tó ń ṣe, ó mọ̀ nǹkan tó ń béèrè fún. Àní olóyè Ìgbòho Òòṣà ojúkorojú, Ìgbòho kì í sanwó fún mi, kò ń sanwó kankan fún mi, kán má sọ pé ìtorí ẹ̀ mo ṣe wá ń ṣáìdì ẹ̀. Mo fi títóbi Ọlọ́run bá mo fi ṣẹ̀rí tí Ìgbòho bá compromise lénìí. Tí Ìgbòho Òòṣà bá compromise lénìí tó ṣiṣẹ́ àgẹ́sì Yorùbá, èmi mo wà lára àwọn tó kọ́kọ́ máa jáde fún bàbá. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi ń sọ. Kódà àwọn tí wọ́n tún sọ gan pé tó bá jẹ́ pé àwa ni wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo property wa kìíní kan, mo tún ń bá wọn jà wípé ajìjàgbara ẹni tó bá ń jà fún ìran ẹ̀ kò ń ro yẹn. Lóòótọ́ gbogbo alágbàdúrà pé kó gbẹ́sẹ̀ kó lé àkáǹtì bàbá yẹn, kó dẹ̀ gbé ẹsẹ̀ kó lé ọ̀wọ́n property ẹ̀. Ṣùgbọ́n kò wọ́n á ṣe pé lérí pé dandan wàá ti wọ́bọ̀wé gbọ́dọ̀ ṣe kinní kan. Ṣe bí òun tó ń pa Ìbà Gani Adams kú lọlé nìyẹn tí Ìbà ò fi lè máa sọ wípé òun jáde síta openly máa gbèjà Yorùbá. Tó túmọ̀ sí wípé àwa yẹn a lè gbarú ẹ̀ láyè. Tí Ìgbòho bá ṣe, àwa yẹn wà lára àwọn tó kọ́kọ́ máa jáde, tó kọ́kọ́ máa counter Ìgbòho pé why ó ti tà wá. Nítorí pé tójú bá kojú kó máa yẹ̀ ni, òun la fa wo dá. Ìgbòho Òòṣà mo ti máa ń sọ lọ́láì lóye gbà. Ìgbòho Òòṣà wọ́n fi ọmọ tán bí láti inú ara wọn, wọ́n fi búra pé táwọn bá dalẹ̀ Yorùbá kílẹ̀ tó wá ń wá kí bàbá yẹn tó ṣe. Ìgbòho ò sanwó fún mi, mo gbé wọn náírà fún mi rí. Lóòótọ́ mo jẹun nílé ẹ̀ rí, mo jẹ oúnjẹ rí, ṣùgbọ́n kò gbowó fún mi, ká má sọ pé ìtorí ẹ̀ mo ṣe ń sọ. Ibi tí ìkóríta tí a dé mò ń sọ, tí àwọn ẹ̀gbọ́n mi kankan bá jáde síta tó bá ń ṣiṣẹ́ àkẹ́sì ilẹ̀ Yorùbá yẹn, mo ṣetán láti gbéná wojú ẹ̀. Talkless ẹni tí ò fámílì mọ́ mi. Talkless ẹni tí ò fámílì mọ́ mi. Ọlọ́run rán èèyàn as Messiah. Ẹnìkan pera Dúpẹ́ Olídọ̀tí.
òun á sọ fún yín ó dé ó ní òun ti gba pépà kan kinní kan ti wà lọ́wọ́ òun ò lè ṣó ẹ̀ fún yín Ìgbòho kinní kan kinní igbá ni àwo ni olóṣèlú ló ń ṣiṣẹ́ fún gbogbo yín dẹ̀ ẹ dẹ̀ ṣéǹjì ẹnu gbogbo yín dẹ̀ ẹ dẹ̀ dàgàrà lọ sẹ́yìn ò lè rọ́ olè apààyàn nítorí pé ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ apààyàn ni kò ń ṣe báńdíìtì tó ń pààyàn nìkan ní apààyàn ọ̀pọ̀lọpọ̀ apààyàn náà ló wà nínú ilẹ̀ Yorùbá ẹja sójú abẹ́líkò kí ló ṣiṣẹ́ nínú Nàìjíríà kò sí nǹkan kan tó ṣiṣẹ́ mo wà lọ́sítà láti ìjẹta pẹ̀lú fámìlì mi mo mọ̀ kan tí ojú mi rí nù bẹ̀ mo mọ̀ kan tójú mi rí ibẹ̀ mo ti mọ̀ pé ìlú ò ṣiṣẹ́ ẹ lọ hospital kẹ́ lọ wò báwọn èèyàn ṣe ń gbẹ́mìí mì kò síbi tí èèyàn kò ti ń kú o ṣùgbọ́n tí èèyàn míì bá rí tó bá rí good attention at the right time ó ṣeé ṣe kó gbé kíkú yẹn forí ẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo àìsàn náà ló ń já síkù. Bàbá wa onírìṣà mo ti sọ mi ò ní jáde síta lọ́jọ́ kan rí lọ́jọ́ kan mọ́ láti wá takò yín ṣùgbọ́n bàbá à ń bẹ̀ yín ni ẹ ti sọ fún wa lójúkorojú ẹ ní ẹ̀yin ò níbì kankan tẹ́yin fẹ́ sá lọ pé kí ló wá fà á tẹ́ ẹ fi máa ṣiṣẹ́ àgéṣì ilẹ̀ Yorùbá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àdéhùn ṣùgbọ́n bàbá ẹ má jẹ́ kó pẹ́ jù ọmọ yín ààrẹ ẹ tètè tẹnu nǹkan tó bá wà nídìí ẹ̀ kó sọ fún yín sùúrù eléyìí ti ń pọ̀ jù wọ́n ń pa Yorùbá lógúnlógún wọ́n ń pa Yorùbá lọ́gbọ̀nlọ́gbọ̀n àwa lẹ̀dẹ̀ jọba lé lórí kábíyèsí ẹ gbé ìgbésẹ̀ ní kíákíá ọ̀rọ̀ ẹ ti kọjá ohun tí a fọkàn sí. táwọn ilé bá máa carry on the last operation kò sẹ́ni tá lè kojú wọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ibi tó dẹ̀ dé nsìn ó ti ń pẹ́ jù à ń sọ pé kómi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ó ti ń tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ẹ̀yin àgbààgbà lílẹ̀ Yorùbá bàbá wa Ọ̀nìrìṣà ẹ sọ ẹni lójú ẹ̀mí yín tí màá tún máa tún sọ ẹni Yorùbá máa pọ́kò lóko ẹrú ẹni gbogbo ohun tó bá gbà yín lẹ máa lò ni pé ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a lè fi jàgídíjàgan gbà ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ náà àwa náà ń ṣe oníjàgídíjàgan o àwọn èèyàn wa tí wọ́n ń pa lọ́tún lósì ló ń ká àwa lára o táwa fi ń pariwo Ọ̀nìrìṣà mo tẹríba fórí adé o ẹ gbé ìgbésẹ̀ ó ti ń pẹ́ jù kí ni ohun tí ẹ ti ṣe ìgbésẹ̀ wo lẹ ti gbé ẹ má jẹ́ kán pa ọmọ Yorùbá tán o ó má di pé ó kàn máa dọjọ́ kan a máa jí àní bá ẹnikẹ́ni mọ́ ikú àti pa everybody kó tó dé stage yẹn kó tó dé ìkórìtà yẹn ẹ ṣe nǹkan tó tọ́ ẹ fún wa ní ààyè ìtí ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ Fúlàní kò tó ń tà ń yọ̀dà bẹ́ ṣùgbọ́n ó máa tó stage kan táwa ju tí à ń yọ̀dà bẹ́ táwa jù bẹ́ẹ̀ lọ ìkórìtà yẹn láti dé sìn tí ẹ bá jẹ́ ká act fast ká gbé ìgbésẹ̀ lé kóyákóyá
tẹ bá fi lé ti gómìnà Abdulfatai àwọn yẹn ti sọ pé wọn ò kì í ṣe Yorùbá o ẹ má gbàgbé o àwọn Bob Askadi Yorùbá nìwọ̀nyẹn o gómìnà Abdulrasaq wọ́n ti deny including Bukola Saraki àwọn yẹn ò bá yín claim Yorùbá o wọ́n lè máa jórúkọ Yorùbá o wọn ò bá yín claim ẹ o wọn ò bá yín du Yorùbá pé Yorùbá lọ́wọ́n o Fúlàní náà kára wọn sí o Fúlàní náà kára wọn sí ẹ má jẹ́ kán tàn yín Fúlàní including agent wọn tó wà ní Ìwó ẹ ti máa mọ ẹni tí mò ń sọ bẹ́ẹ̀ ni máa dárúkọ ẹ̀ Olúwo náà ni including Olúwo yín agent wọn Fúlàní náà wọ́n yẹn o Fúlàní ni wọ́n o ṣùgbọ́n Ọ̀nìrìṣà ẹ̀yìn tí a mọ̀ àti bàbá wa ẹ jẹ́ kí ìtàn sọ ń pa dáadáa dókó sọ ń pa yín dáadáa ẹ jẹ́ kí ìtàn ẹ jẹ́ kó fọhùn re lórí orúkọ yín bàbá Ọ̀nìrìṣà wàhálà yìí ti ń kọjá bẹ́ẹ̀ o bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ń àtàkì lọ́wọ́lọ́wọ́ o wọn ò dáwọ́ yí àtàkì dúró wọn ò dáwọ́ ẹ̀ dúró kó má di pé àdọ́jọ́ kan wọ́n á ní wọ́n ti wọ ààfin kábíyèsí kò ní ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìbí tí a bí ẹrú náà la bí ọmọ o ẹ̀já rántí o ìbí tí a bí ẹrú la bọ́mọ o bí a ti bẹ́rú la ṣe bọ́mọ o bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pa lọ́tún tí wọ́n ń pa lósì ẹ̀jẹ̀ tó ń ràn lára olówó tó ń ràn lórí àwọn tó ń jẹ́ olórí ìlú náà ló ń ràn lára àwọn tí wọ́n ń pa o bẹ́ẹ̀ ni òun ló ń ràn lára àwọn tí wọ́n ń pa ẹ̀jẹ̀ tó ń ràn lára ọba náà ló ń ràn lára àwọn ará ìlú tí wọ́n lẹ́ẹ̀kan náà ẹ̀jẹ̀ yẹn náà ló ń ràn lára tiwọn náà o nǹkan tó kàn fi yàtọ̀ ni pé ẹ̀yin jẹ́ olórí ìlú tí a gbọ́dọ̀ máa tẹríba fún ṣùgbọ́n tó bá wá kù díẹ̀ tí gbogbo yín tí ẹ dákẹ́ èmi sọ o mi ò ní jáde lọ́jọ́ kan láti ìgbà tí mo ti gbọ́rọ̀ lẹ́nu yín mi ò ní jáde kí wá sọ̀rọ̀ sí yín bẹ́ẹ̀ ni mi ò ní jáde kí wá sọ̀rọ̀ sí yín o ṣùgbọ́n ohun tí màá máa sọ ó dàbí ohun tí mò ń sọ fún àwọn èèyàn mi ń gbòòrò báyìí ni pé kí gbogbo yín máa sọ pé ẹ tún fẹ́ lọ tẹ̀lé Peter Obi kò ń ṣe solution because bá ṣe sọ fún yín 2023 yẹn pé ká lọ fún another election kò ń ṣe solution bí ẹ ṣe àwọn kan náà tún sọ pé Àtíkù tún ni that is not the solution ohun tí mò ń sọ ni pé ẹ túbọ̀ máa kàńtà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ túbọ̀ máa pariwo orúkọ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé òun náà lọ́lọ́run fẹ́ lò from there tẹ́ ẹ̀ bá dákẹ́ tí gbogbo yín ń pariwo because bàbá ń sọ fún yín pé òun kì í wo social media irọ́ ni bàbá ń wo social media mi sọ pé àgbàlagbà ń parọ́ o ẹ má bínú o Excellency ṣùgbọ́n bàbá ń wo social media o ẹ má jẹ́ kán tàn yín bàbá ń gbọ́ ohùn yín o bàbá kàn fẹ́ máa gbé yín mọ́ra ni o ẹ túbọ̀ máa pariwo ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ agbéra ẹ jẹ́ lọ máa ṣe protest níwájú governor's office wa wípé kán free wa kán jẹ́ ká defend ara wa tí wọn ò bá lè defend wa it is right time láti defend ara wa ẹ má wàá jẹ́ ká gbàgbé a ní di drone lọ́wọ́n inú igbó wa mò ń tẹnu mọ́ náà irú ṣọ́ọ̀ṣì tí wọ́n attack yẹn ká ní wípé gẹ́gẹ́ ẹni tó bá gbọ́ program mi jẹta ẹ máa rí explanation tí mo ṣe ń pa ọ̀rọ̀ drone tó bá jẹ́ wípé irú ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n ti ní drone ṣe mọ̀ pé attack tí wọ́n ṣe sí ṣọ́ọ̀ṣì yẹn báyìí ṣe mọ̀ pé àwọn people yẹn ti wà ní ìtòsí ibẹ̀ yẹn kì í ṣe pé some hours to operation yẹn lọ́sẹ̀ wá bẹ̀ yẹn no the answer is no wọ́n ti wà ní ìtòsí ṣùgbọ́n
tí a bá ní drone irú ṣọ́ọ̀ṣì yẹn ká ní pé ṣọ́ọ̀ṣì yẹn lè ra drone ìgbà tó jẹ́ pé bí ẹ̀yin náà ṣe fẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe fẹ́ di ọlọ́lá tẹ́ fẹ́ di ọlọ́rọ̀ tú owó olúro owó aláta òní gbogbo yín ń bá kiri báwo lẹ ṣe wá ṣe necessary thing ẹ̀ṣẹ̀ kọ́ ni kí ṣọ́ọ̀ṣì báyìí kọ́ ẹ dá owó jọ kẹ́ ẹ dá 2 million naira kẹ́ lọ fi ra drone kẹ́ máa fi monitor àwọn inú igbó tó wà lẹ́gbẹ̀gbẹ̀ ṣọ́ọ̀ṣì yín ẹ̀ṣẹ̀ kọ́ ni o mo ti sọ ẹ̀yin churches ẹ lọ ra drone tẹ́ ẹ fi máa monitor igbó ẹ̀yin ìlú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ lọ ra drone ẹ̀yin mọ́ṣáláṣí ẹ lọ ra drone ẹlòmíà ní kí ló dé tí mo tún sọ̀rọ̀ mọ́ṣáláṣí ẹlòmíà ní ṣèbí wọn pa christian ṣèbí wọn pa muslim ṣèbí christian nìkan ló ń pa ẹ má gbé owó yẹn wá sórí péjì tiwa nítorí pé nǹkan tó fi ń dá èdè àìyedè sí yín lẹ́ẹ̀rín náà nìyẹn tí gbogbo yín fi ń gọra yín kò sí anybody tí wọn ò ní pa ìkúlúdù ọba yín eléyìí tó sì jẹ́ agent yín tó sì jẹ́ agent wọn yẹn ṣebí wọ́n ṣe ń lò ní gbogbo alárí nǹkan tó fi Àfọ̀njá ṣe ìgbà tán ń lo Àfọ̀njá tán ń lò láti fi kojú ìjà sí Yorùbá láti dá èdè àìyedè sí ẹ̀rín wa ìgbà tó yá ṣé wọn ò pa bẹ́ẹ̀ ni bàbá wa Emmanuel Ojo bẹ́ẹ̀ ni wa no going back in everybody mọ̀ pé that is the only solution bẹ́ẹ̀ ni Yorùbá nation ibẹ̀ la ṣe ń padà sí gbogbo ilé tí gbogbo yín ṣe ń pariwo Ìgbòho ó fẹ́ da ìlú rú ni ṣé ó lè pín Nàìjíríà ní yìí kan tí gbogbo yín ṣe ń sọ òṣì ọ̀rọ̀ kiri separation is the best is the way out that is the only best to go for another election is not the best but last pet ibẹ̀ yẹn àwa ṣì máa dákẹ́ àwa máa wò yín torí ẹ ti ní àwa là ń dà lóru àwa ò dẹ̀ fẹ́ dà lóru yín mọ́ kí àwọn ọmọ yín bandit tí wọ́n fọwọ́ òsì tán fi ń gbé yín mọ́ra tán fọwọ́ ọ̀tún tán fi ń fà yín mọ́ra tán fọwọ́ òsì tán fi ń bá yín wí àwọn èèyàn ń ṣe àdàlúrú lọ́dọ̀ tí yín so ẹ jẹ́ ká ṣe dákẹ́ ká ṣe máa wúra wa ṣùgbọ́n àwa ò yé níyé wá máa pariwo fún yín pé ẹ já mọ bí tá à ń lọ ẹ já mọ bí tá à ń lọ ẹ já ṣe necessary thing because mi ì mọ bí ẹni tó sọ pé òun wá kí ìran òun bọ́ kúrò lóko ẹrú wípé bí wọ́n ṣe ń pa ìran òun pé kò tẹ́ òun lọ́rùn pé inú òun ò dùn sí mi ì mọ bó ṣe máa jẹ́ ọ̀tá tiyín mo ń bá èèyàn ọmọ Yorùbá sọ̀rọ̀ ni o mo ń bá yín sọ̀rọ̀ báwo ló ṣe máa jẹ́ ọ̀tá yín nídìí Sunday Ìgbòho kankan ẹ má tiẹ̀ ẹ jẹ́ ká kó lórí ìyẹn ẹ̀kọ́ ọkọlà tí ò bá sí necessary thing kò sí nǹkan tí Ìgbòho lè dá ṣe tàtú mi lè báyìí. ẹ má bínú sí wa kọ̀ọ̀kan ló ń wọrí fún so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ má jẹ́ ká sọ pé ẹni dìgbò àbí kinní kan forget about that for now tọ́wọ́n tó jẹ́ olórí yín àwọn ọba ìlú yín tí wọn ò bá ti lọ ṣe necessary thing kò sí kankan tí Ìgbòho ń bọ̀ wá ṣe bẹ́ẹ̀ ni àwọn ọba yín ni kẹ́ bá sọ̀rọ̀ tí ẹ bá nílò Ìgbòho ẹ lọ sí wájú palace àwọn ọba yín ẹ lọ máa pariwo bẹ́ẹ̀ àwọn èèyàn bá ẹ lọ bá president yín sọ̀rọ̀ gbogbo dúkìá Ìgbòho tó ń gbẹ́sẹ̀ lé kán gbé kó lórí ẹ̀ kìdẹ́ ń ṣe pé ẹ fẹ́ gbé kó lórí ẹ̀ kẹ́ wá máa sọ pé kó wá tiwọ́ sí ìwé pé kò ní defend àwọn èèyàn ẹ̀ mọ́ no ẹ máa yọ̀ǹda security fún tán ni oyè yín àwa ò fẹ́ aláyé kò lè compromise bí Gani Adams kò ṣe compromise pẹ̀lú yín láyé Ọbásanjọ́ ẹni yìí yàtọ̀ sí ẹni tó fẹ́ máa cash out Ìgbòho is different
yes òun ni mo ṣe ń sọ fún yín ẹ̀yin tí ọ̀rọ̀ ò yé tẹ́ ń pariwo Ìgbòho ti betray wa Ìgbòho ti lọ compromise ó ti lọ kíní kan olóṣèlú tó tún ṣiṣẹ́ fún sìn ohun tí ò bá yé yín ẹ béèrè tẹ́ ẹ bá dẹ̀ ti béèrè ẹ pariwo pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ in fact ohun yín gan aha lórí ọ̀rọ̀ Ìgbòho ẹlòmíì á dẹ̀ ṣẹ̀sín lórí ọ̀rọ̀ Ìgbòho tó dá wà lójú ẹlòmíì á ṣẹ̀sín Ìgbòho òun ṣe ìṣòro yín kò ń ṣe pọ́blẹ́mù yín bọ̀tẹ̀ ń fara yín lẹ́mọ̀ọ́mọ̀ ń kírètì ogun sínú ayé yín látàrí pé ẹni tó ń fẹ́ gbà yín kalẹ̀ ẹ̀rí bí ọ̀tá yín bandit tó wá ń fọwọ́ ọ̀tún fà yín mọ́ra tó fi tòsì tó fi ń bá yín wí ẹ wá rí yẹn bíi ẹni tó ń ṣe nǹkan tó dáa bọ̀ lísìn ó ti wá ń yíwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n á sọ tọ̀tọ̀ ọ̀rán ẹ rán mi létí mo rántí brọ́dà mi kan ẹni dáadáa tí mo máa ń respect wọn gan mo máa ń respect ẹ̀gbọ́n náà mo rántí ọ̀rọ̀ yìí ni mo fẹ́ bẹ ẹ̀gbọ́n náà kọ́ máa try nǹkan tí wọ́n fẹ́ ṣe mo wo fídíò wọn kan ta ni ẹni tí mò ń sọ yìí mò ń sọ̀rọ̀ nípa bàbá wa brọ́dà wa Rótìmí Daniel tí wọ́n ní Fàájà movement kíní wọ́n ṣà ní kíní kan tó ń ní Fàájà movement àwọn náà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n ṣùgbọ́n wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ kan brọ́dà wa ẹni tó bá mọ̀ wọ́n kó bá mi kọ́ọ̀tì ẹ̀rín kó bá mi sẹ́ǹdẹ̀ sí wọn màá bẹ̀yìn ilé ẹ̀bẹ̀ kan nítorí pé mo fẹ́ràn yín púpọ̀ kò sí èèyàn tó bá ti ń jàfẹ́tọ̀ọ́ kì í ṣe àwọn tó ń ṣe pátì kan tó wọ́n á sọ pé wọ́n ń jàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àwọn èèyàn ń ṣe àjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ṣùgbọ́n ẹ̀yin mo rí i pé ẹ dúró tán ṣùgbọ́n ẹni ẹ fẹ́ jáde fún Ìgbòho ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín ẹ kọ̀nfàmù dáadáa wípé ohun tí ẹ fẹ́ sọ yìí ṣé ó rí ẹ má kọ̀ wá sí orí afẹ́fẹ́ kẹ wá àtàkì Ìgbòho tẹ́ ẹ bá wá sórí afẹ́fẹ́ tẹ́ ẹ bá wá àtàkì Ìgbòho ẹ ní sọ́ọ̀sìdì ẹ̀ kì í ṣe pé a fi ń dẹ́rù bà yín ṣùgbọ́n lọ́lá inú kan ọkọ̀ kan tí Ìgbòho fi ń jà fún Yorùbá kò ní jẹ́ kẹ́ sọ́ọ̀sìdì ẹ̀ bàbá mi Rótìmí Daniel so mo bẹ̀ yín ni ẹgbẹ́ àwọn èèyàn ńgbà kan ẹ̀rọ náà ti lọ compromise pẹ̀lú olóṣèlú níbo ni ẹ ti rí evidence tẹ bá ní evidence mo ní bílípẹ̀ ẹ̀ kì í fi pamọ́ náà ẹ máa ń tú síta ẹ proof ẹ̀ síta ṣùgbọ́n tí ò bá sí evidence tí ẹ bá àgẹ́sì Ìgbòho ẹ má bínú sí wa nẹ́tíwọ̀kì yẹn kò ṣe bákan ní látẹ̀kan àmọ́ nǹkan tó fà á so gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ brọ́dà mi Rótìmí Daniel mo fẹ́ràn yín o ṣùgbọ́n ibi tí ẹ fẹ́ lọ yẹn ẹ ní ẹ̀tọ́ o ẹ má ṣe mí gbọ́ ṣùgbọ́n ẹ ṣe ìwádìí dáadáa ṣé Ìgbòho compromise lóòótọ́ ẹ ṣe ìwádìí yín dáadáa ẹ dẹ̀ ní ẹ̀rí tó dájú kẹ́ tó jáde fún Ìgbòho ẹ rí ẹ̀rí tó dájú kẹ́ tó jáde o bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀rí tó dájú ó wà lọ́wọ́ àwa torí pé mo mọ̀ pé bó ṣe máa ń kọjú wa síra ká máa bára wa jà that is exactly ti nǹkan tó ń tún ṣẹlẹ̀ báyìí ẹ̀yin náà tẹ ní ẹ nífẹ̀ẹ́ Ìgbòho ẹ wá rí i pé ó ń ṣe ẹni ó ti lọ compromise kìíní kan ẹni ẹ̀sìn ń bọ̀ láti wá fà já fún ẹ lè fa anything fún já fún Ìgbòho àdàbí tó bá compromise nìkan àdàbí yẹn á dẹ̀ máa kojú ìjà sí gbogbo ẹni tó bá ń porí Ìgbòho níbi àdàbí tó bá jẹ́ pé bàbá yẹn compromise lóòótọ́ ó ti dé stage tí ó yẹ kí Ìgbòho ti compromise ó tún kọjá ibẹ̀ ṣùgbọ́n òun sọ wípé àníṣe òun ò ní betray hàn
kí ló wá dé tó wá jẹ́ pé ẹnìyẹn ni gbogbo wa wá kórìíra tí ọ̀pọ̀lọpọ̀ yín ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yín ò fẹ́ rí. Ẹ be careful. Abẹ̀yìn ni ẹ má gbìyànjú ẹ má débẹ̀ rárá, ẹ má débẹ̀. Èmi ò ẹ wo àwọn kan máa ń wà lórí afẹ́fẹ́ tí wọ́n á máa sọ̀rọ̀ kí Ìgbòho lè like wọn. Èmi ò ṣe yẹn o. Ṣé mọ̀ pé mo là ń sìn, mo là wípé tẹ bá rí evidence wípé Ìgbòho compromise ẹ jáde síta o, kẹ́dẹ̀ mú evidence ẹ̀rí yín dání. Ìgbòho ò sanwó fún mi, kò san tó bá tẹ̀ sanwó fún mi ibi tí tèmi wá ibi tí mo wá san lórí sí nìyẹn. Tó bá kó mi lọ bí tí mi ìfẹ́ màá pariwo síta. Ibi tí tèmi ń ṣe kinní sí nìyẹn, màá pariwo síta. Á bọ̀sibọ̀sí Ìgbòho ò sanwó fún mi, kò san sálárì fún mi, gba anything lọ́wọ́ ẹ̀, mo jẹun epo yẹn, mo jẹun iyọ̀ ẹ̀rí. Ṣùgbọ́n yẹn ò ní kí n lóòótọ́ kí n má sọ. Ẹ má gbìyànjú ẹ má lọ bẹ̀ rárá. Ẹ gbá sáàṣì tẹ bá fẹ́ gbá tẹ bá dẹ̀ ti rí àrídájú ẹ tún wá sọ fún gbogbo ọmọ Yorùbá wípé òun báyìí lẹ rí. Ẹ lọ òdì àwọn ọba yín, ẹ lọ òdì àwọn gómìnà yín. Ìgbòho kọ́ ni kẹ́ wá máa hold torí Ìgbòho kò pa yín lọ́mọ, kò kógun jà yín. Bólẹ̀ ti rí tí Ìgbòho ti àtàkì ọmọ Yorùbá rí? Bólẹ̀ ti rí? Ó yàtọ̀ sí ọ̀wọ́n tòkè lọ́hùn. Bẹ́ẹ̀ ni, nítorí pé téèyàn bá ń jà fún ìlú ẹ̀ tó tún sọ pé àwọn ọmọ ìlú yẹn ẹ máa ṣe kinní kan, ẹ máa ṣe gbá, ẹ máa ṣàwo, wọn ò tiẹ̀ ní nífẹ̀ẹ́ rárá. Ó wà lára nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀wọ́n tòkè lọ́hùn báyìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ, kò kàn àwa. Ohun tí à ń béèrè ni pé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, President Bola Ahmed Tinubu, Abdulfattah ntẹ̀ ó ti sọ òun ṣe ọmọ Yorùbá. So mi ò tẹ̀lé máa pe àwọn yẹn, ṣùgbọ́n mo kàn mọ̀ọ́mọ̀ láti lo orúkọ ẹ̀ ní. Ìyẹn ò kàn wá. Ṣùgbọ́n ẹni tó jẹ́ àwọn tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́? Ìgbésẹ̀ akin wo lẹ̀ ń gbé? Báwo ni àwọn agbésùnmọ̀mí ò ṣe ní wọ ààfin yín tó bá máa tó àsìkò kan? Báwo ni àwọn bandit ò ṣe ní wọ ààfin yín pé wọ́n fẹ́ gbabẹ̀? Ìgbésẹ̀ wo lẹ ti gbé? Kí ló tó kàn? A lè ní sùúrù mọ́. Ẹ fún wa ní òmìnira ara wa, ká defend ara wa. Ẹ fún wa dé ààyè, ká dáàbò bo ara wa. Ẹ̀yin churches, bí mo ṣe ń sọ, ẹ dá owó, ẹ ra drone, ẹ máa fi monitor wọn inú igbó wa. Kò kán dandan, kò dìgbà tí ṣọ́ọ̀ṣì yín bá tó wà nínú igbó tó bá tó fẹ̀gbẹ́ ti gbó, ẹ̀yin ti gbòòrò. Ẹ má rò ó, wọ́n ń wọ ìgboro, wọ́n ń wọ anywhere ní o. Ṣùgbọ́n tẹ bá dẹ̀ sọ pé kó pẹ́ jù kó tó yé yín, ẹ kú oríire o. Ẹ bá sọ pé ìdí kó tó pẹ́ jù kó tó yé yín náà lẹ ṣì wà, wípé ẹ ṣe tán, àbí ẹ ṣì ń bẹ̀rù ìjọba kan, ẹ múra sí. Ẹ̀yin tẹ́lẹ̀ ṣì ń lọ ilé ìjọsìn tí pásọ̀ yín ò kọ́ yín bẹ́ ṣe máa defend ara yín, tó jẹ́ wípé bẹ́ ṣe máa wá sí night vigil látọjọ́ Monday dá ọjọ́ Saturday ni wọ́n ṣì ń kọ́ yín mọ́, tí wọ́n ò kọ́ yín bẹ́ ṣe máa defend ara yín. Ẹ múra sí o. Wọ́n ti kanlẹ̀kùn everybody tán. Ó dé tán o, ó dé tán, bandit ń bọ̀ láti wá kanlẹ̀kùn yín, ó dé tán. Ìgbà yẹn à ń sọ àwa lọ̀tá yín,
àwa lẹ́ ní mi yín, àwa ni ẹni àkínjírí lọ́dọ̀ ti yín. Ṣé àwa náà sì ni ìṣòro yín sìn? Jẹ́ ó yé yín àbí kò tí yé yín? Máa tó yé yín. Ó dẹ̀ ti ń yé yín bọ̀ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n tó bá ti pẹ́ jù, ohun tó ń dùn mí ni pé àṣe ni a ṣe ra ẹ̀. Kò wá ń ṣe ara ẹnìkan kọ́ ló wá máa ṣe ń sìn. Kò ń ṣe ara ẹnìkan nítorí pé gbogbo àjọ wà nílẹ̀ Yorùbá ni. Ìgbòho tó jẹ́ ní mìyín tó jẹ́ ọ̀tá yín, tó jẹ́ pé ẹ fẹ́ rí láyé, ẹ fẹ́ rí. Ìgbòho ń jayé ẹ̀ kò sí Nàìjíríà. Bandit wo ló lè lọ bá ibi tó wà? Even bó ti ẹ̀ wá Nàìjíríà, bandit wo lá sọ fún yín pé ibi tágbà kọjá lélẹ̀, wọn ti bí bandit o. Gbogbo ẹnu mo fi sọ. Ìgbòho táwa mọ̀, òòṣà. Òòṣà. Oyè yín. So, ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ ìranù tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń sọ kiri. Nítorí pé tí bá gbọ́rọ̀ ń gbòòrò ń gbà mí, tọ́wọ̀n èèyàn mi bá ń sọ̀rọ̀, má dẹ̀ tó wá máa wí pé ta ló kó bá Yorùbá náà? Báwo lè Ìgbòho ṣe jẹ́ ìṣòro ti yín? Ibo láti ẹ̀ ti rìnà pàdé ara wa náà? How come báwo ló ṣe jẹ́? Mo máa ń wà wọ́n dà ní. Yorùbá sí Yorùbá. Yorùbá sí Yorùbá. Hey! Yorùbá sí Yorùbá. Gúnmi ò ń ṣe ọ̀tá yín. Ìgbòho lọ̀tá yín. Nítorí pé ẹ̀ náà ẹ ṣì ń dọ́gbọ́n bóyá ẹ ṣì lè rí pósì kan bí ó tiẹ̀ ju kánsẹ́lọ̀ lọ tàbí chairman local government tàbí house of rep tàbí house of senate tàbí ipò gómìnà tàbí commissioner àbí ẹni àpọ̀ntí. Ó bọ̀ gbogbo everybody ló fẹ́ wá pa. Everybody ló fẹ́ wá pa. Wọn ò ní dá ẹnikẹ́ni sí, òun ni mo ṣe ń sọ fún yín lẹ́ẹ̀kan. Ẹ má wá sórí péjì tiwa kí wọ́n máa sọ pé they are killing only Christian. No! They will kill everybody, including Christian and tradition and Muslim. They will kill everybody. Tó bá jẹ́ pé ẹ mọ ohun tí Odumada Fodio tó jẹ́ bàbá wọn tó lé kalẹ̀ ni, ẹ ní sọ wípé Christian nìkan ló fẹ́ wá pa. Ẹ ní never bá wọn sọ bẹ́ẹ̀. Wọ́n máa pa everybody. Wọ́n fẹ́ wipe out everybody. Kí ló dá tiwọn? Ẹ wá sọ pé they are killing Christian. O Christian nìkan ni wọ́n ń pa. Sorry o. Bọ̀dá Christian, ìwọ tó kì í ṣe Mùsùlùmí yẹn tó jẹ́ Christian, ṣé Fúlàní jẹ́ gẹ́gẹ́ bí ẹbí ẹ? Àbí? Ẹ̀yin Muslim kan náà tẹ́ ṣì jókòó sórí orí mídíà tẹ́ ń ṣe jàgídíjàgan kiri. Kò ń ṣe kinní kan. Báwo ni àwọn Christian ṣe lè máa sọ pé àwọn nìkan ni wọ́n ń pa kinní kan? Kò tí ì yé yín ni. Ọgbọ́n tó fẹ́ gbà wọlé yín sí yín lára náà ṣì ni. Láti pé kéde yín má yẹra yín, kẹ́ máa tahùn síra yín, kẹ́ máa àtàkì ara yín, kẹ́ máa bára yín jà. Táwọn fi máa wọlé, tó fi máa carry operation. Kì í ṣe pé táwọn fi máa wọlé tó ti ń ṣe báyìí. Ǹjẹ́ ṣé ẹ ti ẹ̀ fèsì tí wọ́n báyìí ni? Ẹ fèsì wọn. Ẹ fèsì nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Ṣèbí ẹ̀yin àtàkì ara yín ni títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn dẹ̀ ń operate lọ. Wọ́n ń ṣe kí ni? Bandit yìí ń operate lọ every day by day. Ẹ̀yin ti eruku, Èrìtì, Ìgáṣẹ́ Àkókó, ẹ kú àlejò náà, ẹ kú múra àgbàlejò. Nítorí pé lẹ́tà tí wọ́n kọ síbẹ̀, gbogbo wa báyìí látútù gbàgbé yẹn, láàtú sọ anything mọ́ pa ẹ̀. Àtútù gbàgbé nìyẹn. Ìgbà tó bá máa ṣe ń sìn, tó wá attack. A tún di pé ẹ tó pariwo, tẹ́ bá tó pariwo
2 to 3 days gbogbo ẹ̀ tún die down. Ta ló kó bá Yorùbá? Ọlọ́run mi o, ẹ̀yin ò lílẹ̀, ta ló kó bá wa? Ta ló kó bá wa? níbo la ti pàdé ara wa ná? níbo la ti pàdé ara wa? níbo la ti pàdé ara wa? so níbo la ti pàdé ara wa? wọ́n kọ lẹ́tà sí ìlú yín wípé wọ́n ń bọ̀ wá àtàkì ìlú yín. ẹ̀dẹ̀ pariwo lẹ́ẹ̀rin ọjọ́ bíi mẹ́ta. ṣé ẹ̀yin wá rò bóyá bí ọjọ́ bíi mẹ́ta yẹn náà máa wá ni? ó lè tó oṣù mẹ́ta, ó lè jẹ́ oṣù méjì, ó lè jẹ́ lẹ́yìn oṣù 5.